pẹ̀lú báwọn agbébọn àwọn ajínigbé bí wọ́n ṣe ń yọ wọ́n lẹ́nu níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn ìlú tó wà níjọba ìbílẹ̀ yìí ni wọ́n ti ń fọ́n dàgbé òǹkálùkù ń sá kíjokíjo kiri tí wọ́n sì ń sá lọ ìgboro ọmọdé ń ké bẹ́ẹ̀ làwọn àgbà ń ké o ọba ìlú gan ń ké èyí níṣẹ́ tí ọba ìlú kan lára àwọn ìlú tó ṣe bẹ́ẹ̀ tó ti fẹ́ tù yìí èyí níṣẹ́ tó rán sí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq ẹgbọ́rọ̀ lẹ́nu ọba àlàyé yìí. Orúkọ mi ni Isiaka Sadiku Lawal, ọba ìlú Sagbe, onísàgbè of Sagbe, àríwá ìjòyè Káríọlá wa. Mo fi àkókò yìí rọ ké sí gómìnà wa Alhaji Abdulrasaq Abdulrahman àti Alhaji Fẹ́mi Yusuf tí ṣe chairman Ìfẹ́lódùn local government. Akégbàjarè sí yín lórí tí ń ṣẹlẹ̀ ládùúgbò wa. Àwọn báńdíìtì wọ́n ti tú ìlú Ọlọ́gọ́mọ̀, wọ́n ti tú ìlú Ajégúnlẹ̀, wọ́n ti tú Igbó Àgbọn, wọ́n sì ti tú Alábẹ́ẹ̀dẹ́ra. Wọ́n ti lé àwọn Owódé kúrò nílùú, wọ́n ti lé Alásóró kúrò nílùú, wọ́n ti lé Aláwọ̀ kúrò nílùú. Pápánbárí èyí tó tún wá ṣẹlẹ̀ láàárọ̀ yìí, wọ́n tún lọ Bánkọ́lé tí gbogbo ẹ̀ wà ní abẹ́ Sagbe. Wọ́n pààyàn ń bẹ̀, wọ́n kó màálù bí agbo 7 lọ tí ò bá ṣe jù bẹ́ẹ̀ lọ, wọ́n dà lọ. Àti ìmọ̀ye àwọn èèyàn náà tí wọ́n kó lọ ń bẹ̀ ń sìn. Sagbe tí wọ́n ń kó wá yìí àlọ́lọ́pàá àní kankan. Àwọn fìjìláńtì wá sì ṣe agbára wọn pin. Lónìí àrọ̀jọba ẹ bá wa sọ́jà, aké sí DSS, aké sí kọ̀mádà sóbí náà kí wọ́n gbà wá kí lùwọ́ ọmọ tù. Èyí ni a ní ká sí lálàyé fún yín. Ẹ dákun lónìí yìí à ń fẹ́ ààbò nílùú yìí. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Ìjọba yìí ò ní bàjẹ́, Kwara ò ní bàjẹ́, Ìfẹ́lódùn ò ní bàjẹ́, Sagbe náà ò ní bàjẹ́ lápapọ̀. tó ẹ̀yẹn wo àwọn ìyá wa báyìí àti bàbá láti ìjọ tí ogun tẹ́ntẹ́n ti wọ́n sáfógun, láti ìjọ tí wọ́n ti lé wọn kúrò nílùú tí wọ́n ti délẹ̀ yìí, aṣọ kan tó wà lọ́rùn wọn òun náà ni wọ́n ń wọ̀ káàkiri. Wọ́n tún wá kó ọmọ méjì, wọ́n mú ìyá kan, wọ́n wá ní kán wá 30 million naira wá, tí ń túmọ̀ sí pé 30 million naira fún ẹnì kọ̀ọ̀kan. Ẹ dákun àwọn ìyá àti bàbá yìí, ṣé wọ́n ní 10,000 naira lápò? Wọ́n ní, àmọ́ kò sí nǹkan kan tẹ́ fi wo àánú, tẹ́ fi wò ó sí wa náà ni wípé kẹ́ ẹ dìde ìrànlọ́wọ́. bó o ní àwọn tí wọ́n kó lọ tí àmọ́ dédé bóyá wọ́n ń jìyà ní báyìí, àbí ẹni tí wọ́n tiẹ̀ kó ní pàpà ìyapa kí ni wọ́n mọ̀ ṣe, ìyà náà ni wọ́n mọ̀ jẹ. Ẹ jọ̀ọ́ ẹ dákun, ìjọba wa nípínlẹ̀ Kwara ẹ bá wa dìde ìrànlọ́wọ́ sí kinní àwọn tí wọ́n kó, bí wọ́n ó ṣe rí wọn gbà padà wálé tí wọn ò ní pa wọ́n, tí ẹ̀mí wọn ò ní nù. Eléyìí ní ìrànlọ́wọ́ tá à ń béèrè lọ́wọ́ ẹ̀yin ìjọba, ẹ̀yin tẹ́ ẹ ń jẹ́ gómìnà wa nípínlẹ̀ Kwara àti àwọn tí wọ́n bá gómìnà ṣèlú pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ ṣèrànlọ́wọ́ fún wa lórí ẹ̀.